Akú dédé àsìkò yìí, akú iṣẹ́ yóò dára fún wa lágbára Ọlọ́run gbogbo apáta làárà jíjẹun. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Ajé, ọjọ́ 21 nínú oṣù keje ọjọ́ tó kángun sí oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbé ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká sómi mu ná à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn tí wọ́n mọyún ìgbín nínú ìkarahun lórí ọ̀rọ̀ ìṣirò àti ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí tó fi mọ́ àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè ní Civil Society Organization CSO, àwọn wọ̀nyí ni wọ́n ti ṣe àtìlẹ́yìn pẹ̀lú ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé pẹ̀lú bí ààrẹ ọ̀hún bó ṣe yan àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ olùṣèwádìí tí ń fi ọ̀rọ̀ wáni lẹ́nu wò lórí ìwà ìjẹbánu àti gbogbo ìwà tó ní ṣe pẹ̀lú ìwà búburú míì lẹ́nu iṣẹ́ ọba ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìwádìí. Ọ̀gá àgbà èyí tí wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ nílé ìfowópamọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí CBN àti àwọn lọ́gàálẹ́gàá lẹ́nu ilé-iṣẹ́ ìfọ epo orílẹ̀-èdè Nàìjíríà Nnpc wípé kí wọ́n ṣe ìwádìí wọn fínífíní tó fi mọ́ gbogbo àwọn lọ́gàálọ́gàá tí wọ́n di ẹ̀ka ilé-iṣẹ́ ọba mú ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn òmọ̀ọ́yún ìgbín nínú ìkarahun ọ̀hún lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé àti àwọn ẹgbẹ́ CSO tó fi mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà olóòótọ́ ni wọ́n sọ wípé pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé yìí yóò túbọ̀ fojú àwọn oníṣẹ́ ibi, àwọn aríjẹnímàdàrú tí wọ́n ṣe ète rẹ̀bàndẹ̀, ète bọ̀lì tí ó kún dúkìá ìjọba àti gbogbo àwọn tí wọ́n ń pa owó orílẹ̀-èdè lápapíò, yàtọ̀ sí àwọn tó jẹ́ pé wọ́n yan iṣẹ́ ọ̀hún lọ́kùnkúndùn. Níparí nínú ọ̀rọ̀ rẹ̀, ọ̀gá àgbà eléyìí tí yóò máa léwájú ikọ̀ àwọn tí wọ́n ṣe ìwádìí ọ̀hún lórí gbogbo àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ọba ní orílẹ̀-èdè yìí ní ọ̀gá àgbà náà ọ̀gbẹ́ni Jim Obase. Òun ni Bọ́lá Ahmed Tinubu ló yàn báyìí láti léwájú ikọ̀ ọ̀hún fún ìwádìí ọ̀fìnkíní lórí gbogbo àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba, yálà àwọn tí wọ́n ṣì bẹ́ẹ̀ àbí àwọn tí wọ́n ti dá dúró lẹ́nu iṣẹ́ ọba kí wọ́n lè ṣèwádìí wọn bí wọ́n ṣe ṣe ọ́fíìsì wọn sí lásìkò tí wọ́n wà níbẹ̀. Àwọn tí wọ́n jẹ́ olórí ìjọ àgùdà ní orílẹ̀-èdè wa Nàìjíríà níbi ìpàgọ́ wọn èyí tó máa ń wáyé níbẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ jáde báyìí wípé orí àga tí orílẹ̀-èdè wa Nàìjíríà jókòó lé lọ́wọ́ báyìí àga ẹlẹ́sẹ̀ kan eléyìí tó lè dá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wó lulẹ̀ ni látàrí ìnira èyí tó bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lórí ẹ̀kúnwó orí epo èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n kéde yíyọ rẹ̀ tí wọ́n sì ti yọ lọ́wọ́ kan, èyí tó fà á kí epo bẹtiróòlù kó gbé owó lórí lọ sí $600 ó lé àti bí oúnjẹ àti nǹkan bó ṣe wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olórí ìjọ àgùdà ọ̀hún èyí tí wọ́n wòye ọ̀rọ̀ náà, ìnira èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń là kọjá lọ́wọ́ báyìí ni wọ́n ṣe àpèjúwe ẹ̀kúnwó orí epo ọ̀hún tí ìjọba àpapọ̀ yọ, ṣùgbọ́n tó yẹ wípé ó yẹ kí wọ́n ti wá ọ̀nà àbáyọ mìíràn èyí tí ó mú ìtura àti ìdẹ̀rùn bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà síwájú kí wọ́n tó yọ ẹ̀kúnwó orí epo ọ̀hún. Ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn olórí ìjọ àgùdà ọ̀hún èyí tí wọ́n ní ó wòye ọ̀rọ̀ ọ̀hún lánàá ti ṣe ọjọ́ Àìkú 30 nínú oṣù keje ọdún tá a wà yìí nílé ìjọsìn Most Reverend Lucius Iwejuro. Òun mà ló wòye ọ̀rọ̀ náà tó sọ wípé bàbá nípa lọ́tọ́ra wa ó ní ọmọ tuntun jòjòló èyí tí wọ́n ṣẹ̀ bí òun gan yóò mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà kò sí ní ipò eléyìí tó lè mú ìyọ̀fẹ́yìn jáde báyìí bí kò ṣe ìnira èyí tó mú oníkálukú kí wọ́n fa ojú ro kókókókó. Lákòótán nínú ọ̀rọ̀ wọn
wọ́n ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ o lójúnà bí wọ́n ṣe wá ọ̀nà àbáyọ sí ìnira èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń là kọjá lọ́wọ́ báyìí lórí owó epo ọ̀hún èyí tí wọ́n yọ ẹ̀kún owó orí rẹ̀. Ní báyìí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà Nigerian Labour Congress NLC àwọn ni wọ́n ti dá èsì ọ̀rọ̀ padà fún ẹni tó jẹ́ agbẹnusọ àti alábàárìn tó tún jẹ́ alábàárò agbẹnusọ fún ìjọba àpapọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọba èyí tó ń rí sí ètò ìdájọ́ ní orílẹ̀-èdè yìí o wípé kí wọ́n gbọ́ kí wọ́n sì jíṣẹ́ fún ẹni tí ó tọ́ sí láti gbọ́ ọ̀rọ̀ ọ̀hún wípé kò sí òfin kankan lábẹ́ òfin yálà ní orílẹ̀-èdè Nàìjíríà bí lágbàláyé o èyí tó ní kí àwọn òṣìṣẹ́ ọba kí wọ́n má ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ohun tí wọ́n rí èyí tí ò tẹ́ wọn lọ́rùn tí ìjọba àpapọ̀ àbí ìjọba ìpínlẹ̀ tó fi wọ́n wọn o ẹni tó sọ̀rọ̀ ọ̀hún lásìkò náà tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ọ̀rọ̀ ọ̀hún jáde látọwọ́ akọ̀wé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí èyí tó dá èsì padà sọ di mímọ̀ wípé ilé ẹjọ́ kankan kò dá ẹjọ́ o wípé kí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ má ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tàbí kí wọ́n má sọ ohun tí wọ́n fẹ́ fún ìjọba àpapọ̀ lórí ìnira èyí tí wọ́n ń kojú lọ́wọ́ báyìí. Níbẹ̀ ni wọ́n ti wá dá èsì ọ̀rọ̀ padà fún ìjọba àpapọ̀ wípé níwọ̀n ìgbà táwọn ò bá ti ṣe ohun tó lápá àbí ohun tó tako òfin wọn ni kò ní ẹjọ́ nù ó. Bákan náà àwọn yóò tẹ̀lé òfin àti ìlànà èyí tó bá ìwọ́de ìfẹ̀hónúhàn mu o láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn sọ ohun tí wọ́n fẹ́ fún ìjọba àpapọ̀ bákan náà kí wọ́n sọ ohun tí wọ́n fẹ́ fún ìjọba àpapọ̀ pàápàá jù ìnira èyí tí wọ́n là kọjá lọ́wọ́ báyìí lórí ọ̀wọ́n gógó epo bẹtiróòlù èyí tí jálá epo kan tó ti gbó owó lórí lọ sí ẹgbẹ̀ta náírà ó lé o. Lákòótán nínú ọ̀rọ̀ wọn ní àwọn sì dúró sórí ìpinnu wọn o lórí ìwọ́de èyí tí àwọn fẹ́ ṣe. Ilé ẹjọ́ kankan kò lè dá àwọn lọ́wọ́ kọ̀ nítorí pé ilé ẹjọ́ kò sí òfin kankan tó ní káwọn má ṣe ìwọ́de. Ní báyìí ẹni tó jẹ́ olórí àwọn IPOB èyí tí wọ́n ń jà fún ìdásílẹ̀ orílẹ̀-èdè olómìnira Biafra Nnamdi Kanu Nnamdi òun mà ní wọ́n ti dá padà lọ sí àhámọ́ àwọn àjọ ọ̀ṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ o ní orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn tí wọ́n fi sílẹ̀ lọ́jọ́ Sátidé òpin ọ̀sẹ̀ tó kọjá fún àyẹ̀wò ìlera ara rẹ̀ èyí tí wọ́n ní kí àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó tó jẹ́ dókítà èyí tó ń tọ́jú Nnamdi Kanu kí wọ́n lọ rí ṣe àyẹ̀wò fún un. Lánàá ti ṣe 30 ọjọ́ nínú oṣù keje ọjọ́ Sunday òun ni wọ́n ti dá Kanu padà láti ọjọ́ Sátidé èyí tí wọ́n ti fi sílẹ̀ fún àyẹ̀wò. Ní báyìí Sunday àná òun ni wọ́n dá padà sínú ọgbà àhámọ́ àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ní ìlú Àbújá. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ nínú oṣù keje ọdún tá a wà yìí tí ṣe ogúnjọ́ òun ni wọ́n ti dá ẹjọ́ ọ̀hún wípé kí wọ́n fi Nnamdi Kanu sílẹ̀ láti lọ rí ṣe àyẹ̀wò ara rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó ń sọ nínú àhámọ́ tó wà wípé ara òun ò lè dáadáa sí i òun sì fẹ́ lọ ṣe àyẹ̀wò láti mọ ohun tó ń ṣe òun kí wọ́n lè tọ́jú rẹ̀ ṣùgbọ́n nínú àyẹ̀wò ọ̀hún ni wọ́n sọ wípé àìsàn kan èyí tí wọ́n fura sí wípé òun ló ń bá Kanu jà nínú ihò etí èyí tó fi ń gbọ́ ọ̀rọ̀. Ní báyìí àwọn dókítà rẹ̀ wọ́n ti ṣe àyẹ̀wò wọ́n sì ti fún ní oògùn èyí tí ó máa lò. Bákan náà ni àwọn DSS ni wọ́n ti dá padà sínú àhámọ́ wọn lánàá tí ṣe ọjọ́ àìkú 30 ọjọ́ nínú oṣù keje ọdún tá a wà yìí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido òun mà ló ti gbé ìgbésẹ̀ ìyàlẹ́nu èyí tó bu ẹ̀rín ìdùnnú sí ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń kọrin takasùfé eyín Rema níbi eré kan orin kan èyí tó ń kọ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Níbi eré ọ̀hún èyí tí wọ́n ní Rema ń ṣe lọ́wọ́ tí ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí àti àwọn olólùfẹ́ rẹ̀ jákèjádò tí wọ́n péjọ síbi kọ́nsáàtì ọ̀hún èyí tó wáyé ní Austin
ní Texas ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ní ṣàdédé lójijì òun ni Davido ló yọ sí orí gbùngbùn àwọn olórin ọ̀hún àti àwọn olólùfẹ́ Rema tó fi mọ́ àwọn olólùfẹ́ rẹ̀, níbi tí inú Rema tó ti dùn jọjọ tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí nípa àtẹ́wọ́ fún Davido wípé irúfẹ́ ìgbésẹ̀ báyìí fi hàn wípé ìfẹ́ àti ìdùnnú tóun ti àsọyépọ̀ tó dánmọ́rán ó ń bẹ láàrin Davido àti Rema níbi orin ọ̀hún kọ́nsáàtì náà èyí tí Rema ń ṣe òun ni Davido ti wá sọ̀rọ̀ wípé òun ní tòun òun ò sí nídìí ìwà ìbàjẹ́, òun ò sì sí níbi kí nǹkan ó bàjẹ́ bí kò ṣe wípé ẹni tó bá ń ṣe dáadáa òun lòun ń bẹ lẹ́yìn rẹ̀. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára wa Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ajé títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa bá ìròyìn míì pàdé lórí ìkànnì yìí. Mo gbà ládùúrà ní pé ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá ò ní dè. Fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.